Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti ní ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́rú Wednesday ọjọ́ 26 oṣù kejì ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Lágbọn òṣèlú, ilé ìgbìmọ̀ asòfin àgbà àti ilé ìfowópamọ́ àgbà lórílẹ̀‐èdè yìí ti bẹ̀rẹ̀ ìtakọ̀ngbọ̀n lórí owó kan tí kò dín ní 30 tírílíọ̀nù ìyẹn 30 tírílíọ̀nù náírà. Ilé ìfowópamọ́ àgbà ń dí wa lọ́wọ́ iṣẹ́ wa, ilé ìgbìmọ̀ asòfin àgbà ló sọ bẹ́ẹ̀. Ó ṣíṣọ lójú bí ilé ìfowópamọ́ àgbà kò ṣe pèsè àwọn ìwé tó yẹ táwọn nílò. Olùdarí ilé ìfowópamọ́ àgbà náà sọ̀rọ̀, ó ní gbogbo ìwé tí ilé ìgbìmọ̀ asòfin béèrè fún làwọn ti ṣètò ẹ̀. Dàrúdàpọ̀ nílé ìgbìmọ̀ asòfin, Natasha wọ́ Akpabio lọ sí ilé ẹjọ́. 100 bílíọ̀nù ìyẹn 100 bílíọ̀nù náírà ló ní kó san. Adáramọ́dù ní níbi tí ẹ̀ṣẹ̀ bá wà, ìjìyà gbọ́dọ̀ wà níbẹ̀. Natasha ní ìbanilórúkọjẹ́ ni kí wọ́n ní òun kun ojú, òun sì ń wọ aṣọ tó ṣí ara sílẹ̀ wá sí ìpàdé ilé. Àjọ FCCPC ti ránṣẹ́ pé ilé-iṣẹ́ MultiChoice láti wá rí tẹnu ẹ̀ lórí àfikún owó DSTV àti GoTV tó kéde ẹ̀. Èmi ò mọ nǹkan kan nípa ohun tó ṣẹlẹ̀ ní June 12 o, mo kàn dìbò ni, mi ò ní ọwọ́ nínú wàhálà ìgbà náà, Peter Obi ló pariwo síta bẹ́ẹ̀. Wàhálà tún bẹ́ sílẹ̀ nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re pẹ̀lú bí wọ́n ṣe yan Ọba Ọláìtàn gẹ́gẹ́ bí aṣáájú ẹgbẹ́ tuntun. Ilé-ẹjọ́ ti pàṣẹ pé kí wọ́n kó àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó 3 sáhàámọ́ lórí ẹ̀sùn pé wọ́n ṣe ìkọlù sí àwọn òṣìṣẹ́ àjọ DSS. Ìròyìn eré ìdárayá, ẹgbẹ́ àwọn ọmọ Nàìjíríà nílẹ̀ òkèèrè yẹn NITCOM ti ní òun fura sí ikú tó pa agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ìyẹn Lawal lórílẹ̀-èdè Uganda. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúràmọ́mi Balógun ló ṣe ògbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.